Hello. Ẹ̀yin èèyàn mi o, a kú dédé àsìkò yìí o. A kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́, a kú ìyálẹ̀ta, a dẹ̀ kú alẹ́. Níbikíbi tá a bá wà pẹ̀lú àsìkò tá a wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré. Staff of authority tó ń sọ pé wọ́n ń wá. Tó ń sọ pé Naomi ló gbé tí gbogbo ẹ̀ tó di yánpọnyánrin. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa pé kábíyèsí ti regret ara ẹ̀ pé tó sọ fún Naomi kó jáde torí òun ló wọnú yàrá ẹ̀, òun náà méjèèjì jọ wà nínú yàrá. A mọ bí egbé yẹn ṣe lọ gbé, mi ò mọ bó ṣe careless, I don't know. Carelessness tí wọ́n careless ní ààfin mostly kábíyèsí àti Naomi ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀. Ṣé carelessness ni àbí ó túmọ̀ pọ̀ àbí gbẹ̀tugbẹ̀tu tán rí àwọn others ń ṣe òun ló ń kà ṣe kábíyèsí àbí báwo ló ṣe jẹ́. Àmọ́ irú eléyìí o, wọ́n ní Naomi ló sùn sí ọ̀dọ̀ kábíyèsí mọ́júmọ́jọ́ yẹn. Kíní yẹn dẹ̀ wá disappear. Bóyá wọ́n kàn fẹ́ fi ṣe ìkà, wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi ṣe ìkà fún Naomi. Ó ní bọ́n ṣe ṣe. Ọlọ́run ló mọ̀ bóyá egbé ló gbé òǹtọ̀hún sínú yàrá kábíyèsí tó fi lọ gbé odindi staff of authority kí kábíyèsí ò mọ̀ tí Naomi ò mọ̀ níbo náà wà. At the end of the day wọ́n ní ìgbà tán sọ pé wọ́n rí torí àti sọ gbogbo story yẹn kọjá. Ibi tán ti rí ló kù tẹ́ máa gbọ́ nsìn. Wọ́n nígbà tí Hanifa ṣe gbogbo ẹ̀ tí gbogbo tán wọ́n wá mú lọ wọ́n ná gbàrà wọ́n ná gbòòrò wọ́n ṣàbẹ̀wò sí ní tọpinpin wọ́n náà rí staff of authority ní ilé àwọn Láfógìdì. Wọ́n ní staff of authority tó ń wá o tán fẹ́ kó bá Naomi tán fi gbẹ̀tugbẹ̀tu tán fi ṣe kábíyèsí tán fi dì lójú pé kó máa sọ pé Naomi ni tó kù díẹ̀ tán fẹ́ dà àárín wọn rú. Kò sí nǹkan tán lè ṣe fún ọmọ Ọlọ́run tó máa wà succeeded. Olúwa ló ti ṣe. Wọ́n ní ilé àwọn Láfógìdì náà ti rí. Náà bá da kinní yẹn sójú kábíyèsí pé kó bẹ̀rẹ̀ sí ní máa rírìkúrì kó bẹ̀rẹ̀ sí ní máa àárín òun àti Naomi kàn bàjẹ́ àbí kàn ṣe bákan. Bẹ̀tẹ̀ Ọlọ́run ọba arínúròde olùmọ̀ràn ọkàn adákẹ́dájọ́ ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run fún kábíyèsí ní ìyá onífá tí ìyá onífá àwọn ò dẹ̀ ń ṣe oníjẹkújẹ kí dẹ̀ ń ṣe àwọn alájẹbánu. Gbogbo àwọn alájẹbánu tó wà ní ààfin wọ́n rí bí Ògúnjayé ṣe strike ó ti pa bí èyí táwa gan mọ̀ àwọn ìwọ̀nba ìta mọ̀ èyí tó Ògúnjayé ti pa ní ààfin àti tó ti pa àwọn ọ̀rẹ́ Mariam. Tọ́lá ní kàkà mẹ́jọ mẹ́ta mẹ́rin márùn-ún a ti fẹ́ tó mẹ́fà tá ti mọ̀ tó Ògúnjayé ti báyé wọn jẹ́ tó ti pa wọ́n lọ sí ọ̀run àrèmábọ̀. Sílò wọn ti jáwọ́ ń bẹ̀ o. Àwọn tó jẹ́ pé àwọn adọ́run mọ̀ọ́tọ́ òun ni wọ́n. This time around wọ́n ní Ọbàtálá ló ti ṣe Mariam tó strike ẹ̀. Àìsí ìgbọ́n pẹ̀ bí ọwọ́ yẹn bó náà bí ọwọ́ yẹn ò tí nà bẹ́ẹ̀ tí wọ́n níbi tó ti ń ṣe cantation sí kábíyèsí àti olórí Naomi. Ibi tí Mariam ti ń ṣe cantation olórí Naomi àti kábíyèsí wọ́n ní kinní yẹn Ògúnjayé Ọbàtálá wọn ló strike ẹ̀ tí ọwọ́ yẹn bó gan síbẹ̀ bó rọ ni ò bó ṣe kinní àìsí mọ̀ ń pa ẹ̀. Bẹ́tẹ̀ àwọn tó yìí kù kán múra sí iṣẹ́ ibi kán múra gbogbo wọn pátápátá. Ṣé wọ́n yìí ń rí fìrífìrí tó wáyé pé wọ́n jẹ́ ẹni tó ń gbọ́ràn ni wọ́n máa ní nǹkan táwọn ṣe yìí táwọn ò bá tètè jáwọ́ kó má lọ pa wọ́n run pátápátá. Bẹ́tẹ̀ irọ́ ni o. Naomi ṣara ló ṣẹ̀wọ̀n Queen Naomi ló ṣẹ̀wọ̀n kábíyèsí ló ṣẹ̀wọ̀n. Ó náà fi lọ gbé staff of authority kábíyèsí láì mọ̀ tó fẹ́ parọ́ ẹ̀ mọ́ yẹn mọ́ Naomi. Wọ́n bá sọ pé ìgbà tó wà lọ wà bọ̀ wọ́n á rí pé staff authority wọ́n ti rí o ètò wà ní ọ̀dọ̀ àwọn Láfógìdì náà ti lọ rí. Báwo ló ṣe wá jẹ́ eléyìí ló wọ̀n mọ̀ tọ̀hún ò mọ̀ eléyìí ló wọ̀n mọ̀ báwo ló ṣe dé ọ̀dọ̀ Láfógìdì ní kábíyèsí wá kó wọn. No ṣé wọ́n ti rí wọn ni wọ́n ti rí
wọ́n ní gbogbo wọn pátá wọ́n náà sọ pé wà ní Láfògìdì. Ta ló gbé lọ sí Láfògìdì? Eléyìí lòun ò mọ̀, eléyìí ló mọ̀ bí wọ́n ṣe kó gbogbo wọn. Naomi nìkan ni ò bá wọn lọ sí Shrine. Wọ́n ní ó yá pé kí gbogbo àwọn obìnrin yẹn pátá kó máa bọ̀ ní Shrine. Wọ́n ní gbogbo wọn sọ pé àwọn ò lọ. Pé tí Naomi ò bá ti tẹ̀lé wọn lọ. Báwo ni Naomi ṣe máa lóhùn ò lọ? Kábíyèsí ní Naomi ò lè lọ. Wọ́n ti sign agreement pé Shrine ló Shrine pé Naomi ti sọ pé òun ò lè máa yọjú sí Shrine anyhow. Pé kí ló ń fẹ́ wà lọ? Òun ò lè fi àìdọ́gba dàpọ̀ mọ́ káwọn aláìgbàgbọ́ bí Bíbélì ṣe sọ. Ó ní òun ò lè máa sin Ọlọ́run kó tó máa sin Ọlọ́run kejì. Èèwọ̀ òun ni Ọlọ́run òun máa sìn, Ọlọ́run Jésù Kristi. Pé tí wọ́n á ní Jésù Kristi yá láti lọ sí pé òun á lọ lórí Ọlọ́run tiwọn. Ọlọ́run tó wọ́n sìn ó lòdì sí Ọlọ́run kejì tí òun tó fẹ́ lọ máa sìn. Tó bá fẹ́ sin Ọlọ́run kan sìn, kó dẹ̀ yan ìtókù ní ìpọ̀sí, kó ya ìtókù sọ́tọ̀. Títí ẹyẹ ṣàmù ìtọ́ bá mọ̀ tó fẹ́ sìn mú kan nù méjèèjì. Ṣé pé kó máa ṣe àmúlùmọ́là? No. Wọ́n ní Kábíyèsí àti Queen Naomi wọ́n ti mọ̀ yẹn fún Naomi. Wọ́n náà ti sign. Kábíyèsí dẹ̀ ti fòǹtẹ̀lù pé tó bá ti jọmọ́ nǹkan tí ẹ̀sìn Késárì pé kán fi jẹ́ kó òun ṣe tọ́lọ́run. Òun ò lè máa sin Jésù kó tún máa sin Ọlọ́run Mámọ́nì pé ẹyọ kan ló máa ṣe. Má ṣe méjèèjì. Tó bá ṣe méjèèjì á jẹ́ pé ó jẹ́ ewé tó wà ní orí odò tí máa gbá sí gbígbá sọ́hùn. Ẹ̀wọ̀n pẹ̀lú ṣé wọ́n máa gbé tí àgbẹ̀ máa gbé sọ́hùn. Orílẹ̀ ìbá bọ̀ á gbé sọ́hùn á gbé wọ́n ní ewé orí odò. Ó tí ó wà lẹ́gbẹ̀ẹ́ odò àbí orí odò ni pé òun ò ṣe. Pé Kábíyèsí ti sọ fún wọn pé Naomi ti ní òun ò lè sin Ọlọ́run méjì papọ̀. Ìtẹ́yìn bá mọ̀ sí ẹ̀sìn. Ìtòun náà bá mọ̀ sí kó wọ́n sìn. Ó ní kó má disturb ẹ̀. Wọ́n ní Ashley lóhùn ò ṣe o. Ashley lóhùn ò lọ. Wọ́n ní níbo? You have to go. Wọ́n ṣàtẹ̀ wọ́n wọ́ wọn dé Ìfáṣẹ̀ràn. Ìyá àti Ọ̀yọ́ nífà àti gbogbo wọn náà péjọ síbẹ̀. Pé by force by fire ṣe wọ́n pé wọ́n ní ìyẹn máa ń command wọn pẹ̀lú tóònù kìíní wọn. Wọ́n tó bá ti sọ kìkì ọ̀rọ̀ kan pé ìtọ́ sọ pé òun ò ní lọ tí ìyá nífà tó bá ti fi nǹkan sí tó bá ṣẹ́jú sí wọn lẹ́ẹ̀mejì báyìí wọ́n padà. Tó bá fi nǹkan sẹ́nu tó pè wọ́n padà tó command wọn pẹ̀lú gbẹ̀tugbẹ̀tu gbogbo náà wọ́n máa gbẹ̀tu padà. Torí ìyá onífà ń ṣe bí rere ni ìyá onífà máa ń fi tiẹ̀ ṣe. Àwọn tó ń ṣe bí yẹn àwọn ni Ògúnjayé máa ń strike dànù. Òun ni Ọbàtálá máa ń pàdánù. Pẹ̀tà àwọn tó jẹ́ pé àwọn ń ṣe Ọlọ́run kejì Kábíyèsí àti àwọn tó kù. Tí wọ́n bá ṣe bí ìwò rere ló máa bá wọn. Rí bí Kábíyèsí ṣe ń yọ̀tọ̀ mi. Because kò fi tiẹ̀ ṣe kà. Kábíyèsí ò ń ṣe kà. Ọlọ́run ti Kábíyèsí tó ń sìn kò ń ṣe kà. Bẹ́tà ẹni tó bá ṣe kà òun ni wọ́n máa strike to death sentence. Now wọ́n ní wọ́n ṣe débẹ̀ báyìí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ń pa incantation tó ń pa incantation. Wọ́n ní bí kíní yẹn kàn ṣe dìde ní àrá yẹn kàn sọ. Gbárararararara. Ó gbé olórí Adérónkẹ́ wọ́n ló nà mọ́lẹ̀. Àfi wọn. Ó tún gbé Ashley. Wọ́n tún sọ ó tún sán olórí Ashley náà ó tún sán mọ́lẹ̀. Wọ́n ní wọ́n náà méjì yẹn ṣá ní ara tó sán mọ́lẹ̀. Bí wọ́n yí ọbẹ̀ tí wọ́n kú o. Ẹ̀ tí wọ́n sọ pé ara dáhùn lára wọn. Ẹ̀ tí nígbà tí kí ló wá kù nígbà tí kíní yẹn lè wá ṣẹlẹ̀ tán. Wọ́n máa mọ̀ pé yes pé tó ẹ̀yin lẹ gbé kíní lọ sí Láfògìdì house. Rí pé Ọlọ́run wà ìyanu ni. Tó wáyé pé ìyá onífà ò tètè dé wọ́n ní 3 days ní ìyá onífà lò ní forest. Kó fi nǹkan tó fẹ́ ṣe lẹ̀ pé kí tóun bá lọ dúró sí forest yẹn kóun parí iṣẹ́ tóun fẹ́ ṣe lọ́hùn. Pé tóbìnrin bá ti move kúrò ní ààfin. Ta ló tún fẹ́ lọ bẹ̀ padà? Pé kò dẹ̀ sí ni pọ́mọ yẹn ò ní fẹ́ gbà. And ìbínú ti wà lọ́wọ́ ìbínú gọ́ọ̀sì ti wà
ó ti wà already ní palace pé tó bá lè jẹ́ kọ́mọ yìí yọ ẹsẹ̀ because wọ́n ní Shrine ó ti kìlọ̀ fún wọn pé kọ́ maintain ọmọbìnrin yìí tó jẹ́ Naomi ọmọ yìí ò gbọ́dọ̀ bínú kó máa maintain kó máa ṣe torí òun gangan ni Ọlọ́run yàn wá sí ààfin yẹn láti wá settle gbogbo nǹkan tó ti bàjẹ́ ní ààfin pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa bá ṣe rí nìyẹn tá gbọ́ nìyẹn màá tún máa mú ìtókù wá fún bó tún ṣe ń lọ ẹ̀ tún máa gbọ́ ẹ bá share ilé kẹ́ bá wa subscribe kẹ́dẹ̀ bá wa fi ìtókù sí comment section ẹ ṣé gan ẹ ṣé ń tẹ́tí sí wa bye.